àáfàá ni Sheikh Imran Eleha, authentic àáfàá ni wọ́n. Ẹ jẹ́ kí n lu ọ̀rọ̀ yẹn, authentic àáfàá ni wọ́n. Bá a ṣe rí authentic Salati, Sheikh Imran Eleha náà authentic àáfàá ni wọ́n. Ṣùgbọ́n wọ́n bí wọ́n ń bẹ̀rù ni o, bí wọ́n fẹ́ ọmọ nídìílé Súfì ni o, bí wọ́n fẹ́ jọba nídìílé Súfì ni o, kò yé mi. Tẹ́ ẹ̀ fi lè là mọ́lẹ̀ fàyè, ayé fẹ́ gbọ́ lẹ́nu yín. Mo fẹ́ ní àbú àmọ́ ọkọ ọmọ tẹ́ àmọ́ ọkọ ọmọ yín kankan. Ayé fẹ́ gbọ́ lẹ́nu yín, ayé fẹ́ gbọ́ lẹ́nu yín. Ayé ti gbọ́ lẹ́nu èmi, ayé ti gbọ́ lẹ́nu Yẹ́límà yìí, ayé ti gbọ́ lẹ́nu bàbá l'Àbújá, Sheikh Fọlọ́nṣọ́ bàbá. Ayé ti gbọ́ lẹ́nu, kódà ayé gbọ́ lẹ́nu olóògbé Chief Mọ̀síúdì Ọláníwájú Adépọ̀jù. Ẹ̀yin ò wá fẹ́ káyé gbọ́ lẹ́nu yín. Ayé ò gbọ́ lẹ́nu yín o. Tẹ́ ẹ bá ti pàlejò yín, ẹ jẹ́ kí n mọ̀. A kó ẹjọ́ ìwásíwájú àlejò yín, a kó wá síwájú rẹ̀. A kó ẹjọ́ ìwásíwájú àlejò yín. Àdìsẹ́ bí wọ́n ṣe bá dókítà méjèèjì parí ìjà náà ni wọ́n bẹ́ẹ̀ mi àti yín parí ìjà. Ṣẹ́ni ire ni Sheikh Tijaani, ṣẹ́ni ire ni Ibrahim Niass, abẹ́ni ibi. Ok, ṣé ẹ ń bá tẹ̀lé wọn iná ni ó wọ̀ ní àbálìjàn náà? Lọ́dọ̀ tèmi iná ni ó wọ̀, lọ́dọ̀ tèmi iná ni ó wọ̀. Ẹ bá tẹ̀lé Sheikh Tijaani kú, ẹ bá tẹ̀lé Ibrahim Niass kú, lọ́dọ̀ tèmi iná ni ó wọ̀. Lọ́dọ̀ ti Sheikh Imran Eleha ibo ni ó wọ̀, ibo ni ó wọ̀. So ẹ̀sùn táwọn èèyàn fi kàn yín pé ẹ̀ ń ṣe dàrúdàpọ̀, yín tẹ́ lè fi clear ara yín nìyẹn o, yín tẹ́ lè fi clear ara yín nìyẹn. Sheikh Imran Eleha, ṣé ẹ mọ̀ pé nínú nǹkan tí èmi àti yín jọ ń fà tó bá ga sí pé mo bá wá síbẹ̀ ni mi ò bá sọ fún àáfàá yẹn pé kó pè mí àti yín jókòó ká yanjú ọ̀rọ̀ yìí. Ó ní wípé ẹ sọ pé ẹni Ọlọ́run ni Sheikh Ahmada Tijaani, ẹni Ọlọ́run ni Ibrahim Niass. Mo ń retí látọ̀dọ̀ yín ní ìjókòó yín, kódà kó mọ̀ ju ọ̀rọ̀ ṣẹ́jú 5 sí 10 lọ, kẹ́ ẹ sọ Lárúbáwá ní etí ọ̀gá yín wípé Sheikh Ahmada Tijaani o àti Ibrahim Niass o waliyani min awliya ilahi. Kẹ́ẹ̀kanra sọ láàrin bí ìṣẹ́jú 5 kọ́gá yìí ó gbọ́. Wáyé tẹ́ ẹ̀ sọ ṣèjú ọ̀gá yín yẹn pé wòlíì Ọlọ́run ni Sheikh Tijaani, wáyé tẹ́ ẹ̀ sọ wájú rẹ̀. Wáyé tẹ́ ẹ̀ ròyìn Ibrahim Niass níwájú ọ̀gá yín yẹn pé ẹni Ọlọ́run kan ó bímọ ọsọmọ ẹ̀ ní Muhammadu Lawalu, Muhammadu Sani, Muhammadu Khalifa, bí wọ́n lè ṣe sọ́njọ́ tẹ́ ẹ sọ. Wáyé tẹ́ ìròyìn Ibrahim Niass, tẹ́ ìròyìn Sheikh Ahmada Tijaani lójú ọ̀gá yín kó tó lọ, lójú àlejò yín kó tó lọ. Ṣé bí n tó ń fa ìjà láàrin mi àti yín nìyẹn? Wáyé tẹ́ ìròyìn ẹ̀ ká wá gbọ́ nǹkan tí àáfàá yín ó sọ pé òótọ́ ni ọ̀parọ́. Sheikh Ahmada Tijaani ọ̀gá àgbà pátápátá ní nínú wòlíì Ọlọ́run. Sheikh Ibrahim Niass ọ̀gá àgbà pátápátá ní kò sákẹgbẹ́ ẹni tí ò bá ti mọ Sheikh Niass kò mọ Ọlọ́run. Wáyé tẹ́ ìròyìn Ibrahim Niass lójú ọ̀gá yín? Wáyé àbòsí nìyẹn jẹ́ o, àbòsí nìyẹn jẹ́ o. Ó yẹ ká ẹ lè ròyìn ẹ̀. Ṣebí lásìá ẹ ti Sheikh Ibrahim Niass bọ́ àwọn ẹni rẹ̀, ó sì dìjà láàrin àwa àti ẹ̀yin. Ó yẹ kẹ́ ẹ tún wá tì bọ̀ lọ́dún yìí náà níṣẹ́jú ọ̀gá yín, káwá wo tó náà wàá sọ, káwo tó ga yín ó sọ. So ọ̀gá yín lọ ní ìsìn kò mọ̀ pé lọ́dọ̀ tí ẹni rẹ̀ ní Ibrahim Niass. Ọ̀gá yín padà sí Saudi báyìí kò mọ̀ pé lọ́dọ̀ tí ń Sheikh Ahmada Tijaani pé ẹni rẹ̀ lọ́dọ̀ tí yín. Sheikh Imran Eleha, torí Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ọkàn yín mọ̀ wípé Sheikh Ahmada Tijaani ṣe ni Ọlọ́run,
ọkàn yín gbà, ọkàn yín mọ̀ bẹ́ẹ̀ pé Ibrahim Niass kìí ṣe ni Ọlọ́run. Nínú àwọn ṣayatínù lèyìn sì oníṣẹ́ Ahmada Tijaani àti Ibrahim Niass jẹ́ ṣayatínù lèyìn sì ni wọ́n. Ṣayatínù lèyìn sì ni wọ́n. ẹ mọ̀ gbóhùn tí bàbá Mufti Ìlọrin ó dà lára fún yín. ẹ mọ̀ gbóhùn tí authentic Salati ó dà lára fún yín. ẹ mọ̀ gbóhùn tí àwọn bàbá lówóró dà lára fún yín. ẹ mọ̀ gbóhùn tí bàbá àtàwọn bàbá míì káàkiri wọn ò lè ṣe nǹkan kan fún yín. ẹ declare Sheikh Ahmada Tijaani àti Ibrahim Niass, ẹ declare wọn pé ṣayatínù lèyìn sì ni wọ́n. ṣayatínù lèyìn sì oní Sheikh Ahmada Tijaani àti Ibrahim Niass. ẹ wá lè declare, ẹ wá lè oh my God, afa Imran, Sheikh Imran Eleha, ṣẹ́rí tẹ́ ẹ̀ bá tí ì sọ ọ̀rọ̀ yẹn ìjà àárín mi àti yín ò lè parí o. ìjọ yìí kò ní àlùsùn náà, ṣùgbọ́n ẹ̀sùn táwọn èèyàn fi kàn yín wípé ẹ̀ ń ṣe dàrúdàpọ̀ màá sọ̀pọ̀tì wọn lórí ẹ̀. torí ẹ̀yin lè sọ pé ẹni re wòlíì Ọlọ́run oníṣẹ́ Ahmada Tijaani, ọ̀nà wo ni Sheikh Ahmada Tijaani gbàjẹ́ ní re? ẹ̀yin lè sọ wípé ṣé Ibrahim Niass pé ní re ni, ọ̀nà wo ló gbàjẹ́ ní re? wàláhì thumma billahi, wàláhì thumma billahi, kò sí dáadáa kan tí Sheikh Tijaani ṣe fún Islam tí ò ti bàjẹ́ kó tó kú láyé. kò sí dáadáa kan tí Ibrahim Niass ṣe fún Islam tí ò ti bàjẹ́ kó tó kú láyé. dáadáa kan bẹ́ẹ̀ ò ṣẹ́kù fún Ibrahim Niass lọ́dọ̀ Ọlọ́run. dáadáa kan bẹ́ẹ̀ ò ṣẹ́kù Sheikh Ahmada Tijaani lọ́dọ̀ Ọlọ́run. àwọn ọ̀tá ànàbí, ọ̀tá Ọlọ́run, ọ̀tá ànàbí lẹ́yìn ń pè lẹ́ni ire, lẹ́yìn ń pè wòlíì Ọlọ́run. ẹ withdraw statement yẹn ní o. ṣẹ́ni táàfà yìí bá ti, tí ọ̀gá yìí bá ti parí ìjà Dr. Asirawu àti Dr. Fodil, ó kù tèmi àti yín, ó kù tèmi àti yín, èmi àti yín ń jà, à ń jà. ṣùgbọ́n èmi èé jàjà wèrè, mi èé jàjà dìgbòlugi ni. bí bẹ́ẹ̀ kọ́ ìbámọ́ kóbò yín lójoojúmọ́ ni. torí pé bíbà tẹ̀mí lójú egbò ó ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé ẹni Ọlọ́run ni wọ́n, ẹni Ọlọ́run ni tá a ní. ẹ̀yin bẹ Ọlọ́run kọ́ ọmọ yín jọ tí ò Tijaani ni. ẹ bẹ Ọlọ́run kí ọmọ yín kó jọ Ibrahim Niass ni. ṣẹ́yìn gan bẹ Ọlọ́run kẹ́ ẹ̀ dàbí Ibrahim Niass, ẹ bẹ Ọlọ́run kẹ́ ẹ̀ dàbí Sheikh Ahmada Tijaani ni. kí ni sójú òfin ṣe? ṣe àṣàṣì wọn lẹ bẹ̀rù ni? àṣàṣì wọn lẹ bẹ̀rù lẹ́ẹ̀fi lè jẹ́ kí wọ́n mọ̀ wípé kìláhùmà ìkíní kejì wọn Sheikh Ahmada Tijaani lọ́gà, Ibrahim Niass ni ọmọọṣẹ́ rẹ̀ tó spread di gbogbo orí burúkú ayé àtọ̀run, tó spread ẹ̀ káàkiri Áfíríkà. tẹ́ẹ̀jẹ̀ ká yóò mọ̀ bẹ́ẹ̀ ẹ wá fẹ́ mọ̀ ọdọ́gbọ́n mọ̀ pampasì ẹ̀. ẹ wò nínú tó yẹ kẹ́ ẹ ṣe níjókòó nìyẹn tẹ́ ẹ ṣe. sẹ́ẹ̀rì nísìn Malam Rashidi ẹ ṣeun ẹgbọ́n tẹ́ni yìí kọ ó ní Saheed Shittu said Ibrahim Niass and Ahmada Tijaani ẹni ibu ni wọ́n, but Isafa Sheikh Imran Eleha said ẹni ire ni wọ́n. Contradiction, baba ńlá contradiction. bó tilẹ̀ gà sí pé Saheed Shittu kìí ṣe pé òun nímọ̀, kìí ṣe pé òun nímọ̀, ohun tó gbọ́ lẹ́nu irú wa ló fi mọ̀ pé Sheikh Tijaani ó wá ba Islam jẹ́ ni.
àti Ibrahim Niass ohun tó gbọ́ nínú ohun tó gbọ́ lẹ́nu irú wa ló fi sọyún tiẹ̀ òun ìsáfà tiẹ̀. Àkíyèsí kẹrin ọjọ́ ń lọ. Sheikh Eleha bí ọ̀gá gbogbo wa ṣe wà o ẹ jẹ́ ń kó wa pọ̀ ọ̀gá gbogbo wa bó ṣe wà o bó tiẹ̀ sí ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá ó yẹ kẹ́ ẹ fi sọ̀rọ̀ lórí Salafi 1990 níwájú ọ̀gá wa ó yẹ kẹ́ ẹ fi sọ̀rọ̀ lórí Salafi 1990 ẹ ní àwọn kan Salafi 1990 àbí ẹ láwọn kan Salafi 1990 ẹni ẹ̀ sára wọn mọ́ ẹ dọ́ lórí wọn mọ́ ẹ sì dá ọmọ ẹgbẹ́ wọn mọ̀ wáyé tẹ́ ẹ̀ rẹ́ẹ̀sì ọ̀rọ̀ Salafi 1990 níwájú ọ̀gá wa wáyé ẹ bá rẹ́ẹ̀sì ẹ̀ náà níìsín ọ̀rọ̀ Salafi 1990 yóò tún wá máa dàrán yìí títí di ọdún tí ń bọ̀ tá a sì mọ ẹ̀mí tí ó láàsì kò dáa ó yẹ kẹ́ ẹ lè ṣàṣeyọrí yẹn pé alhamdulillahi bi huduri sheikhina alifadil kẹsì dákọ rẹ̀ huna mushkilatun fi qadiyati Salafi 1990 kẹsì sọ bẹ́ẹ̀ ṣe sọ fún wọn pé ọ̀gá wọn kẹ́ ẹ dákọ̀ ọ̀gá wọn ẹ̀yin lẹ́mọ àwọn jẹ̀mọ́ Salafi 1990 tẹ́ẹ̀dẹ́ ẹ̀gọ́ ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́wá ní but now bẹ́ẹ̀ ṣe mọ́. Why can't you open up? Why can't you open up? So keep ọ̀rọ̀ Salafi 1990 keep where from your ọ̀gá wá dúró owó tẹ́lẹ̀ iná wá sí Nàìjíríà la ilaha illallah Muhammad Rasulullah sì ní ìṣù pẹ̀lú Salafi 1990 sì jẹ́ kó bá yín dá sí kẹ́ ẹ tó lọ torí Ọlọ́run Sheikh Eleha ẹ má jẹ́ káwọn Saudi máa wéṣì owó wọn mọ́ ẹ má jẹ́ ká máa wéṣì owó wọn mọ́ Ọlọ́run mẹ́ni ire ó sì mẹ́ni bíi ọ̀rọ̀ Salafi 1990 ó yẹ kẹ́ ẹ gbé jáde níjókòó òun àbí ṣé kìí ṣe ọ̀rọ̀ fíkíwù ṣe àlìfíkíwù àṣẹrin àbí àlìfíkíwù àlìwàkì ṣé ò lè jẹyọ ń bẹ̀ ni ẹni ní ṣéèkù yẹn ṣe ọ̀gá fún Sheikh Eleha ṣé ọmọọṣẹ́ wa lọ́wọ́ jẹ́ fún wọn ṣàkẹgbẹ́ ló jẹ́ fún wọn ṣé Sheikh Eleha sọ pé classmate àwọn ni àbí ẹni iṣẹ́ ìjì lójú oorun ni ṣé Sheikh Eleha sọ pé akẹgbẹ́ ẹ̀hún ni àfáà tó wà ní etí yẹn fi jí ọ̀gá fún Dr. Fodilu tó fi jí ọ̀gá fún Dr. Sirajudeen ṣé lẹ́yìn kan ni Sheikh Eleha wà ní ẹ máa tara yín jẹ jẹ́ ń bá ẹni mi sọ̀rọ̀ dáadáa jáde ẹ má gbé ọkàn mi kó bí ọ̀rọ̀ tá à ń sọ ẹ má pa àkútọ̀ sọ̀rọ̀ ẹ má pa àkúta sí ọ̀rọ̀ ṣé ò yẹ kí Sheikh Eleha kó pùnù ọ̀rọ̀ lórí Salafi 1990 torí àwọn ní ọmọ Salafi 1990 in fact ẹnu ọmọ kọ́kọ́ ti gbọ́ kí n tó tún mọ́ gbọ́ wípé àfáà mi àgbà Dr. Sirajudeen báwọn náà mẹ́sàn èrì but ẹnu ti Sheikh Eleha mo ti gbọ́ pé Salafi 1990 mo ní ṣe mọ́ àbí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wá ìtẹ́ ìsọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn níwájú àfáà tó wá so that bá àfáà Yorùbá máa ti jẹ́ Salafi 1990 wọ́n á lè kọ́ ọ́ lẹ̀ wípé ní Nàìjíríà o Salafi 1990 ti wà Nàìjíríà o wọ́n wà lọ jábọ̀ fún àwọn ọ̀gá tiwọn náà lé pé àwọn Nàìjíríà wọ́n ti advance gan o wọ́n ti ní Salafi 1990 o why tẹ́ ẹ̀ open up kò dá o so àkíyèsí kẹrin nìyẹn o tó ti yé so ibi tó máa mọ nìyẹn
bí tó máa ma nìyẹn ẹ̀yin èèyàn mi bóyá bí èèyàn bíi mélòó kan lè pè wọlé láti fún wa ní àkíyèsí tiẹ̀ ok nítorí àkíyèsí ẹ̀ mọ̀ pé ẹnìkan kì í ṣe encyclopedia of knowledge ọ̀wọ́ ètè mi rí lèmi sọ yẹn ọ̀wọ́ ètè mi rí mo sọ yẹn bóyá èyí tó wá rí àkíyèsí míì tẹ́ fẹ́ pe Sheikh Imran Eleha sí lórí ọ̀rọ̀ kọ́nfẹ́rẹ́nsì wọn lọ́dọọdún torí pé come next year wọ́n tún ṣe míì so tí ẹ bá sì ṣe nǹkan ìyẹn wo ibi tó kù sí ìyẹn wo ibi tó dáa sí so ibi tó dáa sí yẹn ìyẹn á fẹ́ lékún bẹ́ẹ̀ ibi tó kù sí yẹn ìyẹn á fẹ́ correct ẹ̀ ok so nọ́mbà glo mi náà ní kẹ́ fi pè mí bá fẹ́ pè wọlé so ní ṣókí summarily number 1 àkíyèsí àkọ́kọ́ ìjà tó wà láàrin dókítà méjèèjì ó yẹ kí kọ́nfẹ́sì wọn yẹn pẹ̀lú bí ọ̀gá wọn ṣe wá láti Saudi Arabia yẹn ó yẹ kó nípa tí ó kò ní orí rẹ̀ kó tó di pé yóò lọ àkíyèsí kejì ó ní pé àwọn àgbà Sufi tán wá sí ìjókòó yẹn ó yẹ kí Sheikh Imran Eleha ó yẹ kí wọ́n sọ fún àáfàá yẹn kó lè bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè túbá so àkíyèsí kẹta ó yẹ kí Sheikh Imran Eleha ó yẹ kí wọ́n sọ̀rọ̀ díẹ̀ níwájú aṣojú Saudi yẹn nípa Sheikh Ahmada Tijaani àti Sheikh Ibrahim Niass kí wọ́n sọ irú ẹni tí àwọn mọ̀ wọ́n sí bóyá ní ibi ni o bóyá ní eré ni o kankanra yàn sí àfa yẹn létí káfa yẹn kọ́ wá fòlù fún wọn ok tàbí kọ́ gbáńkálámù àkíyèsí kẹrin wọn náà ní pé ó yẹ kí Sheikh Imran Eleha ó yẹ kí wọ́n lè discuss ọ̀rọ̀ sàlàfíà 1990 níwájú àfa yẹn tá àfa yẹn ò bá gbọ́ bẹ́ẹ̀ rí àwọn náà lè ṣe kí ni wọ́n lè nóòtì ẹ̀ dáhùn wọ́n lè mọ̀ pé Nàìjíríà wọ́n ti advance ibi sàlàfíà o wọ́n ti ní sàlàfíà 1990 o yóò ti yé tọ́ Rafiu àtọ̀mùtọ̀mù wí àbí kí ló bá rẹ àtọ̀mùtọ̀mù wí ọlọ́ọ̀bá mi ṣàánú rẹ o ọlọ́ọ̀bá mi ṣàánú rẹ ọlọ́run jẹ́ kí n tà ń sọ ọlọ́run jẹ́ kó yí ọ dáadáa ló ti yé so ìjọba fẹ́ mọ kọ́mẹ́ǹtì observation yín ẹ kọ́mẹ́ǹtì ẹ̀ sí abẹ́ comment section má bẹ́ èbú má ṣe pé torí ọkọ tó ti ń bú mi ìwò ìsúké ọkàn sáà ń bú mi náà ni ìwọ ò ní nǹkan kankan tó lè ṣe fún mi dáadáa ju èbú lọ ni má bù mọ́ onílà ability ni wọ́n tó sì fi mí ṣépè kí ni mo ṣe fọ́tò fífi mí ṣépè ṣé nítorí pé mo ní ṣé ò ti dá ní ẹsẹ̀ ní Ọlọ́run ṣé nítorí pé mo ní ṣé Ibrahim Niass kì í ṣe ní Ọlọ́run ṣé ní Ọlọ́run ni wọ́n ni ṣé ní Ọlọ́run ni wọ́n ni ó dẹ̀ proof ẹ̀ now ṣé ẹni Ọlọ́run àwọn méjèèjì ni èmi ní ṣé Ibrahim Niass ṣe ẹni Ọlọ́run àti ṣé ò ti dá ní mo dẹ̀ ti ń proof ẹ̀ bọ̀ láti 1980 wọ́n á gbọ́ ní ìsìn wọ́n á ń fún mi lépè ṣépè nìkan ni proof mi ṣe gẹ́ ni Ọlọ́run pẹ̀lú ẹ̀rí. now astagfirullah Àlùkùránì ti jẹ́ ká dẹ́ni Ọlọ́run mọ̀ àdìsí jẹ́ agẹ́gẹ́ ni Ọlọ́run mọ̀. ẹ máa gbọ́ bàbá wa ṣe rí Àlùkùránì àti àdìsí. tọ́ à ń sọ tá a mọ̀ pé kéfèé nísìn. ṣàtìlù lẹ́yìn
ṣàtìyàn ní sí o lè ṣe Tìjàní àti Ibrahim Niass ìyẹn òrùjú àṣẹ ẹ bá tán ni ṣe ẹ bá tán ṣe ẹ bá wọn méjèèjì tán ni ṣe ẹ mọ̀ nípa wọn ni. tọ́ba ti lẹ́rìí lọ́wọ́ tọ́ba lẹ́rìí lọ́wọ́ tí ò fi púrúfù ẹ̀. àwọn èsè mùsùlùmí o ara peter ṣe mistake ni àwọn èsè mùsùlùmí o ṣé o Tìjàní Ibrahim Niass wọn èsè mùsùlùmí o àníwọ̀n èsè àṣẹ mùsùlùmí èmi ọmọ tí wọ́n jẹ́ o. kẹ́límà tí wọ́n pè bíi kẹ́límà tí Fíráúnù pè lọ́jọ́ kìíní àná ni. tọ́ ẹ ṣeun Ibrahim Niass ṣé o Tìjàní àwọn méjì wọ́n ṣe mùsùlùmí tọ́ ti gbọ́ àwọn méjì ṣe mùsùlùmí o tọ́ ọ bá tẹ̀lé wọn o kó bára rẹ nìyẹn ọ bá tẹ̀lé wọn o kó bára rẹ ní wọn àkọsílẹ̀ wọn ń bọ̀ náà ẹnìkan ní gbogbo ìgbà ni mo máa ń àtàkà àwọn èèyàn bóòlù sì jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó wọn á fún yín ní ṣáṣà àti tèmọ́ lẹ́yìn eléyìí tẹ bá tẹ mo ní kẹ ẹ sọ àkíyèsí tẹ bá rí sí prógráàmù kan nǹkan mìíràn ń sọ aleykum salaam. àmín. ọlọ́mọ jẹ́ kí ó jọba àdàgbà yọ kọ́kọ́ abẹ́lọ́n kó máa gbé báyìí. náà. àárọ̀ yìí oníkálukú mo ti tẹ̀ ní wàhálà yìí. èyí tó sì jódodo nínú àwọn ìmọ̀ràn tí ẹ pè sí ìmọ̀ràn gbogbo prógámù yẹn tó bá àtẹ̀sẹ̀ tó sì létí tó fi gbọ́ tó dẹ̀bi tó fi dàjẹ́sẹ̀ ọ̀rọ̀ gidi ní gbogbo ọ̀rọ̀ yẹn kódà látọ̀ ìdílé ti bẹ̀rẹ̀ sínú fọ́ọ̀lù prógámù yẹn láti bẹ̀rẹ̀ títí tẹ̀ bàdé. ṣùgbọ́n nínú àwọn ìmọ̀ràn tí ẹ mú kalẹ̀ mẹ́rin ìmọ̀ràn yẹn ṣùgbọ́n ìmọ̀ràn àkọ́kọ́ àti ìmọ̀ràn ìkẹrin ìmọ̀ bóyá ìmọ̀ràn àkọ́kọ́ ni pé bóyá ká lè dé ìwé ìjà tètè ìjà àwọn fámìlì tètè síwájú Sheikh tó wá láti Saudi. bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kẹrin ni wípé bóyá ká lè tébù iṣu Salafi 1990 àtàwọn pé kọ́lá wọ́n wá jáde ìgbà. náà. pé nǹkan tó bí kan tó bá ta ẹni tó wọ́n sí gbogbo ayé ni àwọn ọba wọn lọ sí sájà àwọn òsì táwọn ọmọ tí ń ṣẹlẹ̀. wọ́n lè yí ẹ̀ tó ti yí bẹ́ẹ̀. náà. tó wọ́n sí gbogbo ayé ni wípé Salafi 1990 kan tẹ́kù máta yẹn. ìmọ̀ràn kéde ẹlẹ́kìtì ní pé ẹgbẹ́ tẹ́kù máta àfa méjèèjì bọ̀ ní táwa tó wà táwa ni pé Salafi 1990 àti àwọn tẹ́ máta tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ òun ni ó kàn táwa òun ni ìjẹ́kùjẹ́kùjẹ́ kú méjèèjì yẹn ẹ̀rí pé ìmọ̀ràn àkọ́kọ́ àti kẹrin yẹn ó lọ pẹ̀lú ara wọn tó bá rí ìta láwùjọ yẹn yẹn ó dábí lójú pé ẹlẹ́kẹrin yẹn kò ní jẹ́ pọ́blẹ́mù mọ́. kò ní jẹ́ pọ́blẹ́mù mọ́ nígbà tí èsì báyìí mọ́ní àdìní adé gbọ́n nǹkan yé jura wa lọ. èsì tó bá táàgì yìí náà ìgbẹ́ wà lára bọ́tẹ̀ táàgì yìí náà bọ̀tẹ̀ yìí kàn jẹ́ nìkan tó yẹ pé ńgbà mi yẹn nìkan wò bẹ́ ẹ̀ máa tètè yìí lọ bọ́ ó ní àwọn nìkan tó yẹ pé tó bá sọ kù sí náà ó máa ń yé lára yín nínú àwọn ọmọ ẹgbẹ́ mú wá láàárọ̀ ẹni tẹ́ ní pé ìfọ́ àti gbòó dàbí pé wọ́n kà ló dé kò ní pé ní pé ṣé Ibrahim Niass àti Ahmada Tijaani ní ẹni Ọlọ́run. ẹnikẹ́ni náà ẹni tẹ̀sí yẹn bọ̀ tẹ̀sí ẹ̀ka tún lámùdúgbò pé torí gbogbo gbìyànjú tẹ̀sí láti jọ àwọn kan ń bàjẹ́ láti máa tún lọ́ọ̀ṣì àwọn yẹn pẹ̀lú àtúnṣe pẹ̀lú àwọn yẹn yìí mú tẹ̀sí lẹ́yìn bá wọn tẹ̀sí ní Áfíríkà tí wọ́n kàn wá dá ẹ̀ sí Áfíríkà kọ́ gbogbo àwọn ìbú tó gbà wọ́n lápá ní ìsìn báyìí kẹ́tẹ́ rọrùn lọ́dọ̀ wọn jọ Áfíríkà wa lọ. òyìnbí báyìí akáwọn gbogbo ẹ̀kọ́ dàpọ̀ gbogbo ẹ̀kọ́ ń ṣe balabala ní a reduce you bẹ́ẹ̀ ni. Exactly. Bẹ́ẹ̀ni. ìní wa máa mú yóò fẹ́ máa mú controversy wa bọ̀ sí tó bá jòdòdò tó náà ní kẹ́rin máa sọ jáde yìí òun náà la máa lọ sí àwọn tó bá dẹ̀ fẹ́ gbọ́ wọ́n máa gbọ́ àwọn tó bá dẹ̀ fẹ́ sọ báwọn sí náà wàhálà tí wọ́n ní abẹ́rẹ́ wa fún lọ
nígbà tí mọ̀jìnúnù Bariama ti ń sọ lórí social media wípé ẹni tí ò bá tẹ̀lé Ibrahim Niass nínú ìjọ ànábì kìí sọmọlẹ́yìn ànábì irú èèyàn wo ni Ibrahim Niass jẹ́. àwọn irú bàbá tó kù wọlé ní gbọ́ bí wọ́n bá dẹ̀ gbọ́ etí mi náà fi máa gbọ́ wọn ní kọ̀rẹ́tì fún nǹkan bẹ́ẹ̀ pé àyè tó ń sọ yóò sí wọn ní pẹ̀lú program ẹ̀gán tó bá òun tẹ̀ nípa yìí lẹ̀ láti gbé. so Abubakar Sidiki wọ́n gbọ́dọ̀ gba ọ̀dọ̀ Niass kọjá. ẹ̀kú program bẹ́ẹ̀ ṣe ẹ fi program ẹ fàyè lẹ̀ fáwọn yẹn láti gbé wọlé láti sọ ẹ̀ nínú wọn àwọn náà kan dá program wọn sílẹ̀ kan já máa pè náà tí wọ́n ní aláwọ̀ káwọn yẹn máa pè tó bá yẹ kó tó náà pè wọ́n ní ìṣòro tàlẹ́ ìyẹn tó ń ṣàlàyé fún wọn káwọn náà pè wọlé kọ́jú káwọn bá ṣe program kọ́jú káwọn yẹn náà máa pè wọlé ká máa analyse fún wọn kọ́jú káwọn àwọn ìlú ti là ẹ̀ tẹ̀lé máa bẹ́ẹ̀ni kàdékìtà àwọn yẹn kí máa sọ. mọ̀jìnúnù Bariama ó sọ ó ní tí Ibrahim Niass bá sọ pé òun lọ lọ́hùn òun náà lọ lọ́hùn ẹ wá sọ pé kìí ṣe sùn ẹni kìí ṣe sùn. wọn ò ní worú yùn àbúrò ẹ mọ ni wọn mọ dákọ káàkiri. ìyẹn ń pèrè lọ́m fún wa. ẹ ṣeun. àmín jazakumullahu khairan. mọ̀jìnúnù Bariama ṣe ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣé ẹ̀yin ò gbọ́ nígbà tí ń sọ̀rọ̀ ni kẹ́ ẹ lè dá lákẹ́ èèyàn ń sọ pé tí Ibrahim Niass bá sọ pé òun ni Ọlọ́run pé òun náà lọ́lọ́run kò ń gbà bẹ́ẹ̀ ó ń sọ wípé ẹnì kò lè dé ọ̀dọ̀ Ọlọ́run lásìkò yìí àfi nípasẹ̀ Ibrahim Niass ṣé etí yín di ẹ̀ gbọ́ àbí mo wá ní ṣàyàtìrì mi sì ni Ibrahim Niass àti Sheikh Tijaani ẹ wá ń sọ pé àkíyèsí mi fẹ́ pe Sheikh sí nìyẹn ẹ̀yin ẹ̀sìn tánà ní kí wọ́n tẹ́tí gbọ́ àkíyèsí wọn Ọlọ́run obìnrin léèrè Sheikh yín tó sọ wípé ẹni eré ni Sheikh ní Ibrahim Niass Sheikh Tijaani tí àwọn ọ̀gá wọn wá láti Saudi tí wọn ò ní sọ́ọ̀ṣẹ́jú wọn Sheikh yín tó ń sọ wípé àwọn Salafi 1990 tí wọn ò ní sọ́ọ̀ṣẹ́jú wọn tàwa ń pè wọ́n ṣàkíyèsí wípé gbogbo àwọn nǹkan tí ń dá wàhálà lẹ̀ láàrin wa nígbà tí nígbà tọ́gà wọn ti wá yẹn ó yẹ kí wọ́n lọ opportunity yẹn kán fi yanjú ẹ̀. tàwa ń sọ wípé mo insist on defence rárá ìbá sí inside the premises ni n pè pé wọ́n pè mí síbẹ̀ kò sígbà tá a fún yín lọ opportunity kẹ́ẹ̀pẹ̀ wọlé báyìí tẹ́ ẹ̀ ní ìṣìlò. ṣé mi ní mo bá wọn plan kíní wọn ni ṣé wọ́n include mi sínú kí n bá wọn plan rẹ̀ ni. bọ̀tá ń sọ nǹkan tó dá sí pé bọ́ bíjoko ìṣe lọ yìí o tẹ́lẹ̀ yìí bá kun ìbá ti dáa ju o tẹ́lẹ̀ yìí bá kun ìbá ti dáa ju o èyí tó sì jẹ́ mọ́tò ní ti ìjà mo ní ìyẹn kò tí wà too late ẹ ṣe conference call pẹ̀lú àáfàá yẹn ẹ ṣe conference call. tẹ̀bá ti wá nífẹ̀ẹ́ àfáà kan wọn gbọ́dọ̀ pè sákìsì ó ti di Mr. Perfect. èmi ọmọ nísìsiyìí sí àwọn Sufi fi ń dìfẹ́ di Sheikh Eleha o n tí ò sì yẹ kó máa ṣẹlẹ̀ ni tó bá ti di pé Sufi ń dìfẹ́ di Sheikh Eleha ó léwu o so possible kò ní Sufi defend mi náà tó possible èmi náà ti fẹ́ kí n kú tipẹ́tipẹ́ so wá possible kò ní Sufi defend mi I won't pick any call I won't pick any call at all.
ok ọ̀tọ̀ ní ẹni yìí àmúṣe bẹ́ẹ̀ tó pè tán ní ìsinmi anyway n píkì kọ́ọ̀lù kankan mọ́ ẹ bá ní tó bá fẹ́ bá mi sọ ó send message sórí whatsapp sórí kọ́mẹ́ǹtì mo tó bá fẹ́ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ bó ṣe yí ọnu sátì mọ́ fàbòsí kùn tí o tó bá fàbòsí kùn ò lè bọ́nú ìyà Ọlọ́run tí n bá fàbòsí kùn tí mo sọ fún Sheikh Imran Eleha kọ́nà fi bí mi. níta àkàrà sọ ni wípé ìṣìnà òfò tí ó yọrí sínú iná lọ́jọ́ àlèkìyàmà onítọ̀ríkọ̀ àtìjàníyà onítọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà onítọ̀ríkọ̀ àlìkìlàsíyà onítọ̀ríkọ̀ àṣàbìlíyà àlìmọ̀dùrùdíyà ànàkṣàmbàdíyà gbogbo tọ̀ríkọ̀ Sufi pátá òfò ni ọ̀faramọ́ bẹ́ẹ̀ o wàhálà àti ẹnì kò ní tójú ọ̀nà yẹn kó sórí rẹ̀ ìwọ tó bá wá fẹ́ mọ̀ ṣé lóòótọ́ ní tá a sọ yìí màá rẹkọmẹ́ndì àwọn wáàsí tí mo ti ṣe lórí péèjì mi kọ̀nàbọ̀ bákan náà àfáwà kan bẹ ní Ìlọrin àfáàbùpátá sàrò lọ gbọ́ àwọn lẹ́kṣọ̀ wọn lórí Sufi ó di méjì àfáàwà kan náà bẹ ní Ogun State Sheikh Komorudin Yunus Akorede lọ gbọ́ wáàsí tiwọn náà lórí Sufi ó di mẹ́ta àbí èmi Sheikh Sarumi Sheikh Akorede ẹnì kẹrin àfà Yẹlímà yìí lọ gbọ́ wáàsí tiwọn náà lórí Sufi sórí tó bá gbọ́ wáàsí lórí Sufi lọ́dọ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn wà balance àfà fọlọ́nsọ bàbá dání bàbá àwọn tiẹ̀ ṣe Sufiri kí wọ́n tó túbá kò bẹ́ẹ̀ lọ gbọ́ wáàsí wọn lórí Sufi àwọn tó lè gbọ́ nìyẹn tí wàá fi balance tó ọ̀rẹ́ bá ti máa ń sọ fún ọ wípé Sufi ò dáa àmọ́ Ibrahim Niass ẹni Ọlọ́run ni Sufi ò dáa àmọ́ sí Ahmada Tijaani ẹni Ọlọ́run ni we are very careful that is my warning we are very very careful torí pé tá a bá ní Ibrahim Niass ẹni Ọlọ́run ni ṣé o Tijaani ẹni Ọlọ́run ni àmọ́ tá a wá sọ pé tọ̀ríkọ̀ rẹ̀ ni ò dáa contradiction nìyẹn náà contradiction nìyẹn kò sì yẹ kó wáyé bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa fi lè ṣe àlọ́.